أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراطا مستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. Ramadan Kareem, Ramadan Kareem, Ramadan Kareem. Today is on the 23rd of March 2023. Ó jẹ́ first day in month of Ramadan. Alhamdulillah, alhamdulillah. Ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ Ramadan náà, òun ni Ọlọ́run á jẹ́ kí ó rí ìparí oṣù. Kọ́lọ́hún sì máa ṣe léyìí ní àṣemọ̀ fún wa. Gbogbo tí a bá dẹ̀ ṣe ní ìbádà nínú Ramadan náà, kọ́lọ́hún má dàlú wa láyà, kọ́lọ́hún gbà ní ìbádà ní ọwọ́ wa. Tọ́ n tí mo sáré torí ẹ̀ wá òun ni wípé nípa ọ̀rọ̀ fídíò kan tí mo ṣe ní ọjọ́ Monday nípa ọ̀rọ̀ àtúnṣe tó ń lọ lọ́wọ́, èyí tí àwọn bàbá wa nínú ẹ̀sìn, àwọn àfáà wa, àwọn alápọ̀nlé, àwọn ẹni ire tí wọ́n kóra wọn jọ, tí wọ́n jẹ́ Imtiadul Wa'izin ní gbogbo South West, àwọn àpapọ̀ àwọn àfáà oníwàásí láti pé gbogbo rògbòdìyàn tó ń lọ lọ́tún lósì kí mùsùlùmí máa bú mùsùlùmí lórí social media pé kí a jẹ́ kí ó dópin. Mo dẹ̀ lérò pé pípè tí àwọn bàbá náà pè gbogbo wa lọ́tọ̀ọ̀tọ̀ tí ẹnikẹ́ni ò gbéṣẹ́ rán wọn, bọ̀ táwọn rò ó pé ó dáa káwọn ṣe nítorí tọlọ́run àti tànábì Muhammad. Mo lérò pé ohun tó dáa ni. Gẹ́gẹ́ bí mo ṣe sọ nínú first video mi tí mo ṣe wípé mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí òdodo àbí tó jẹ́ mùmínì òdodo kò ní bẹ lọ́hùn kí Islam tá à ń ṣe yìí àti bí ó ṣe ń lọ yìí kó wá sọ pé òun náà involve lórí gbogbo bí Islam ṣe rí lórí mídíà yìí, kó wá ní pé òun bẹ lọ́hùn kíkó ká irú ẹ̀ mọ́ òun lọ́wọ́. Kò sẹ́ni tí ó bẹ lọ́hùn rẹ̀. Kódà máa ń sọ fáwọn èèyàn ní kọ̀rọ̀ pé èmi náà tí mo involve ńbẹ̀ máa ń dá ronú wípé eléyìí Ọlọ́run kó bá wa panú ẹ̀, kí ó má dàgbà mọ́ wa lọ́wọ́, kó dẹ̀ má ka ikú mọ́ wa, kíkú má ka mọ́ wa lọ́wọ́. Ìyẹn ló yẹ kí inú mi dùn gbà tí wọ́n bẹ̀rẹ̀ àtúnṣe náà. Mo wá sọ ọ̀rọ̀ kan nínú fídíò yẹn pé àwọn bàbá yẹn wọ́n ní àwọn lọ sí ọ̀dọ̀ Mallam Yusuf Adepoju wípé Mallam Yusuf náà dẹ̀ ti ṣe àdéhùn wípé òun náà máa jẹ́ kí ogun mí. Mo wá fi kún, mo ní gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún mi o, fẹ́ni tó bá follow fídíò yẹn, mo ní gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún mi. But to my surprise, mo rí voice video, because voice video náà mo lè pè ìtí Mallam Yusuf Adepoju tí wọ́n ṣe. Wọ́n play fídíò mi, wọ́n wá sọ àwọn ọ̀rọ̀ lórí fídíò náà. Àkọ́kọ́ ńbẹ̀ ni pé gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ má wò mí wò pé bí mo wá fèsì fún Mallam Yusuf o, mi ò wá fèsì, bọ̀ mo wá ṣe àtúnṣe kékeré nípa ọ̀rọ̀ tí wọ́n voice wọn tí wọ́n padà play lórí fídíò mi. Òun ni wípé Mallam Yusuf Adepoju, ṣé ti rí nǹkan tí mo fẹ́ kí gbogbo àjọ lọ mọ̀ ni wípé lillahil kamal, Ọlọ́run nìkan lọ́ba tó pé tí ó kù síbi kankan. Ẹ̀dá kan ò sí lábẹ́ sánmọ̀ yìí tó lè fọwọ́ sọ̀yà wípé òun pé. Ọlọ́run nìkan lọ́ba tó pé. Ṣẹ̀dẹ̀ rí gbólóhùn tí mo sọ pé àwọn bàbá yẹn sọ, èmi ò parọ́ mọ́ wọn, mi ò parọ́ mọ́ wọn. Ohun tí wọ́n sọ fún mi, òun ni mo sọ fún ayé.
ṣùgbọ́n mo wá padà wá rí kinní kan nínú fídíò tẹ́ ẹ ṣe. Àkọ́kọ́ ń bẹ̀ ni wípé ẹ ń fọra yín mọ́, ẹ ń sọ fún gbogbo ayé wípé ẹ̀yin ò sí nínú èèyàn tó máa ń defame, ẹ dẹ̀ sí èèyàn tó máa ń label, ẹ sí èèyàn tó máa ń sọ àwọn ọ̀rọ̀. Ṣé ti rí Mallam Yusuf nínú fídíò tẹ́ ẹ ṣe yìí náà, ẹ ti defame, ẹ ti label, because láti bọ́ta láti play fídíò ẹnìkan láti ti sọ wípé ẹni yẹn òpòrọ̀ ayé àtọ̀run ni, wípé òpòrọ̀ ayé àtọ̀run lẹ́ni yẹn. Fẹ́ kẹ́ mọ̀ wípé ẹni tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ fún ní ò lè dùn láti pé ẹ lébẹ̀lẹ̀, ẹ lébẹ̀lẹ̀ nìyẹn, ẹ lébẹ̀lẹ̀ ní nǹkan tí yóò jẹ́ lójú gbogbo aráyé. Ẹ sọ fún ayé pé òpòrọ̀ ayé àti ọ̀run ni. That's kind of label. Tó dé àti pé mi ò parọ́. Àkísàmbẹ̀rọ̀ bèlè kàhábà. Ihun táwọn bàbá yẹn sọ fún mi ni mo sọ, tí mo ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́. Ṣùgbọ́n tí mi ì ṣetán àti gbé jáde torí pé mo rí wípé àtúnṣe làwọn bàbá yẹn ń wá. Tẹ́yìn bá wá rí lọ́dọ̀ tí yín wípé ẹ̀yin ò sọ bẹ́ẹ̀ fún wọn, wọ́n wá sọ bẹ́ẹ̀ fún mi, ó jẹ́ kẹ́ ẹ padà sínú ọ̀rọ̀ Ànábì Muhammad wípé bíyàn bá fẹ́ ṣe àtúnṣe láàárín èèyàn méjì. Inú mi dùn pé ẹ túmọ̀ àwọn àfa onísúnnà wal jamaa púpọ̀. Bíyàn bá fẹ́ ṣe àtúnṣe láàárín èèyàn méjì, àǹfààní wà, Ànábì fààyè lẹ̀ fún wa kíyàn pa irọ́ láti fi ṣàtúnṣe. Èyí tí mo sọ yìí mo challenge, àǹfààní wà kíyàn pa irọ́ fi ṣàtúnṣe láàárín èèyàn méjì. Torí pé al-islahu fil islamu wa huwa gaya. Kíyàn ṣe àtúnṣe nínú ìsìláàmù ó jẹ́ nǹkan tó ga púpọ̀. Kódà inú tí ó lè gba àsìkò ìrun lọ́wọ́ èèyàn láyé, òun ni kíyàn máa ṣe islahu lọ́wọ́, kíyàn máa ṣàtúnṣe nípa ẹ̀sìn lọ́wọ́. So that tẹ́yìn bá wá lérò pé ẹ̀yin ò sọ bẹ́ẹ̀ fáwọn bàbá yẹn, táwọn bàbá yẹn tẹ́mi dẹ̀ ná ẹ̀rí pé àwọn bàbá yẹn sọ bẹ́ẹ̀ fún mi, kò jẹ́ kẹ́ ẹ tún wá bọ́ta kẹ́ wá lébẹ̀lì mi lójú gbogbo aráyé pé òpùrọ́ ni mí láti fi tẹ́ ẹnìkan lọ́rùn gẹ́gẹ́ bíi pé òun náà máa ń sọ bẹ́ẹ̀. Mallam Yusuf, ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run, lillahil kamal. Tí a bá ní ká wo ìpínlẹ̀ ọ̀rọ̀ yìí bó ṣe rí láàárín èmi àti ti yín, omi ìsọtẹ́lómi o, ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ deformation of character láàárín wa. Ẹ̀yin lẹ kọ́kọ́ defame mi láàárín èmi àti yín o, torí pé ohun tí mo bá yín sọ níjọ́ tí mo kọ́kọ́ pè yín, ọ̀rọ̀ ọ̀fẹ́ ni mo bá wá. Ẹ̀yin lẹ gbé voice mi lọ fún àbúrò yín tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní defame mi. I have the video, I have the full video, and then I have the date níjọ́ tọ́rọ̀ yẹn bẹ̀rẹ̀. So that gbogbo tó bá padà wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn, Ànábì sọ pé wàlbádé wàlá aslam, Ànábì ló sọ bẹ́ẹ̀. Ànábì ní gbogbo ẹni tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ nǹkan lálábòsí. So that ọwọ́ lè padà jura wọn lọ, ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ lọ́lọ́run máa fi wò dájọ́. So that mo kàn fẹ́ rọ̀ yín ní Mallam Yusuf. Ṣé tí ní gbogbo ohun tẹ́lẹ̀ ń sọ lórí mídíà pé àwọn bàbá yẹn wá bẹ̀yìn nítorí èèyàn kan, inú táwọn bàbá yẹn bá èmi sọ tí mo ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́, wọ́n ní àwọn ò sọ fún yín pé ẹnikẹ́ni ló ń rán àwọn sí yín. Àwọn ò dẹ̀ sọ pé nítorí kéèsì kan làwọn torí ẹ̀ wà. Àwọn wò pé àwọn wá ṣe àtúnṣe nínú ìsìláàmù ni. So that tabadẹ̀ ń sọ̀rọ̀ kéèsì, bẹ́ẹ̀ tí ń rẹnu mọ́ ọ̀rọ̀ kéèsì àfàyẹ̀sì àlùnákà, mo fẹ́ kẹ́ lọ́mọ kínní kan dájú pé Mallam Yusuf, mo sọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ tí mo sọ. Ẹ má bínú o, mi ò wá bú èbú mi dẹ̀ wá jà, jẹ́ ní gbogbo ẹ̀dẹ̀dẹ̀ ń pè mí, mi ò rán anybody láti bá mi fèsì fún Mallam Yusuf. Mo sọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ tí mo sọ, mo ní nǹkan mẹ́ta ò lè rọrùn tẹ́ ń ṣe Mallam Yusuf. Àkọ́kọ́ ni wípé kéèyàn ṣetán láti sọ pé òun fẹ́ control gbogbo social media. No, èèyàn kò sẹ́ni tó ní kápá ẹ̀ gbogbo abẹ́ sánmọ̀ yìí. Gbogbo abẹ́ sánmọ̀, gbogbo kíyàn kan náà fẹ́ control gbogbo everybody lábẹ́ sánmọ̀, fẹ́ control ẹni tó wà London, ẹni tó wà America, ẹni tó wà Nàìjíríà, kò sẹ́ni tó ní kápá ẹ̀. Because freedom of speech wà nílùú táwa wà yìí. Number 2, mo sọ pé gbogbo ọ̀rọ̀ kọ́, gbogbo ọ̀rọ̀ ló ní sí, gbogbo ọ̀rọ̀ kọ́ níyàn máa ń fèsì. Bíyàn bá ní gbogbo ọ̀rọ̀ lòun fẹ́ máa fèsì, èèyàn máa padà fúnra ẹ̀ ní a lot of problem.
because eléyìí sọ̀rọ̀ ń fẹ́ fún lésì tọ̀hún sọ̀rọ̀ ń fẹ́ fún lésì tọ̀hún sọ̀rọ̀ ń fẹ́ fún lésì ó máa padà rí dínkù personality èèyàn. Mallam Yusuf, kí ni kan tí fẹ́ kẹ́ lọ mọ̀ ni pé ẹ mọ̀ wípé ẹ kéré nínú ayé gẹ́gẹ́ bí ojú ọ̀nà tẹ dìmú lójú ọ̀nà Islam. Àtẹ̀yìn àti stars Jamiu, mo máa ń sọ wípé lẹ́yìn akọ́mọ́nkéwù kò sẹ́ni tó ṣiṣẹ́ dáwà tó yín, torí pé ẹ jẹ́ kéèyàn jáde ní Islam ẹ̀ ń kóyàn wọlé ni. Ẹ wá lè fira yín wé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó wà lórí mídíà, because ẹ wo millions of people tó máa ń dúró síwájú ẹ̀yìn. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn mélòó ló náǹfààní irú ẹ̀ lórí mídíà, so that ẹni tó bá dẹ̀ ti wà nírú ipò tẹ́ ẹ wà yẹn á fi rírí ṣe bí aláìrí, á fi gbígbọ́ ṣe bí aláìgbọ́, kó lè rọ́nà lọ, kó lè jẹ́ ní iyì kárí ilé kárí oko. So that mo rí pé inú nǹkan tí mo sọ yẹn náà lẹ tó padà fall sí. Ẹlẹ́ẹ̀kẹta, mo wá sọ fún yín pé gbogbo ẹjọ́ tíyàn bá gbé lọ ilé ẹjọ́ kọ́ ni kíyàn máa ní lẹ́mìí wípé gbogbo ẹ̀ lòun máa win, torí pé Allahu galibu ala amri walakinna aksara nasi la ya'lam. Ọlọ́run nìkan ló ní kápá láti borí gbogbo ogun láyé àtàlìkíyàmà. So that láti wá bọ́ta máa wá sọ nípa ọ̀rọ̀ kéèsì ẹnìkan tẹ́yìn bẹ́ ni ẹ ṣe lọ́wọ́, ẹ mọ̀ wípé ẹ tún fi ń defame, ẹ dẹ̀ tún fi ń threaten ẹni yẹn ni, because the case is already in court. The case is already in court. Why are you coming out all the time? Come and tẹ máa wá sọ fún àwọn èèyàn pé lágbájá ò lè súnlé o, tàmẹ̀dù ò lè súnlé o, tàmẹ̀dù ń sá kiri. Mallam, kéèsì tí ó wà lọ́rùn oníkálukú tí tẹ́yìn gan fún ara yín mọ̀, ẹ̀yin gan mọ̀ wípé there was another case mi wà tẹ́yìn gan ò lè yọjú, so that mo dẹ̀ sọ wípé iṣẹ́ tí ayé ta wà yìí jẹ́ kí n jẹ ló máyò dùn. Tẹ́ bá ní lẹ́mìí pé kéèsì kan wà tó ń fífọ́ yín, there was so many cases wà tí ò lè fífọ́ yín, so many cases yẹn dúró bẹ́ẹ̀ tí ò lè fífọ́ yín. Àwọn òde ṣetán láti máa wá bọ́ta mọ́, láti máa wá sọ̀rọ̀ àwọn court ọ̀rọ̀ case tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ àṣetán, because mi máa wá sọ̀rọ̀ case yẹn lórí mídíà, mùsùlùmí nìkan kọ́ ló ń gbọ́, a fi ń kó àbùkù bá mùsùlùmí ni làwa ṣe dákẹ́. Àná aláàná yìí sájà ti lọ sí kóòtù, àná aláàná yìí a ti ṣe kéèsì méjì tí ò dẹ̀ fífọ́ yín, tí méjì ò fífọ́ yín lánàá aláàná yìí. Àná yìí, today is on the 3rd, yesterday on the 22nd, a ti ṣe kéèsì méjì tẹ́ pé àwa la fà ilé tí ò dẹ̀ fífọ́ yín. A ti ṣe kan ní last 2 weeks lórí ọmọ tẹ́ ń threatening pé ẹ fẹ́ fọlọ́pàá mú, kò ní ṣe tán ní LASU. Alhamdulillah, ọmọ yẹn ti graduate ní LASU lánàá. Ẹ ti dé kóòtù tẹ́ deny ọ̀rọ̀ yẹn, tó yẹ wá sórí social media, ẹ wá wo Mallam Yusuf ń parọ́ o. Ẹ sọ lórí gbangba pé ọmọ yẹn ò ní ṣe tán ní LASU, ipò òun ló ní madrasatul wahhabiyya. So that mélòó la fẹ́ kà láì mọ kéèsì tẹ́ pé ó ṣe é ṣe kó má fífọ́ yín. Kàmáyé tí wàá sọ kéèsì káptẹ́nì tẹ́ pé káptẹ́nì ló dá ọ̀ràn, ẹ̀yin lẹ́ ń defend ẹ̀, wáyé tẹ́ jẹ́ kí káptẹ́nì náà lọ fèsì ọ̀ràn tó dá. So that èmi kàn fẹ́ bẹ́yìn ni Mallam Yusuf, èyí tí mo tún bá wá yìí mi ò bá jà wá, because ìyẹn láti fi àpọ́nlé fún àwọn tó bá tọ́ sí, láti pé káwọn bàbá yẹn fi iṣẹ́ wọn lẹ̀, wọ́n fi ìyàwó lẹ̀, wọ́n fọmọ lẹ̀, wọ́n fi ilé lẹ̀, wọ́n wá gbéra láti ilé oníkálukú lọ́tọ̀ọ̀tọ̀, gbogbo wọn wá sí lóbù láti wá fi àpọ́nlé fún yín àti fún fámìlì yín lórí pé kí àlàáfíà lè jọba ní Islam. Ó jẹ́ ká pọ́n bàbá yẹn náà lé, that's the only thing. Kò sí pé èròjà ló ń bẹ anybody, kò sí pé bẹ́ẹ̀ mi ṣe wà yín sìn, mo máa ń sọ, mò ń tún sọ, mo kúrò ní tíyàn lè dẹrù bà lórí social media. Ẹ mú, ẹ kì í, ẹ dé ẹran bí ìrẹ̀kọ́, bí èèyàn bá gbé ọ̀pọ̀lọ́ báyìí nínú òkùnkùn tó bá gbede nínú mọ́lẹ̀ tí ó bá jó kọ̀ọ̀kan wá jùlẹ̀ ni. So that èmi kàn fẹ́ bẹ́yìn ni Mallam Yusuf, mo tún wá bẹ́yìn lẹ́ẹ̀kejì ni, ẹ jẹ́ ká jẹ́ kó gun mi. Èmi ò Alimi Àdìó Shakirullah, ọmọ Alimi Àdìó Kòwé, èmi ò parọ́. Wallahi tallahi sumabila, èmi ò parọ́. Ìwọ̀n táwọn bàbá yẹn sọ fún mi, òun ni mo sọ. So that tẹ́yìn bá dẹ̀ rò pé ẹ̀dẹ̀ náà dẹ̀ sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín, ẹni tó wá bá yín sọ ni pé wọ́n náà ń defame, wọ́n náà ẹ̀yin náà máa ń bú àwọn èèyàn. Mo dẹ̀ fẹ́ kẹ́ lọ mọ̀ pé tẹ́ bá lọ wo ọ̀pọ̀lọpọ̀ fídíò yín, ẹ̀yin lè máa mọ̀ pé ẹ̀ ń lé bẹ́ẹ̀ lẹ́ ń bú àwọn èèyàn,
àwọn òyìnbó pé kẹpèèyàn ní ẹ̀yìn kíní kan ẹlímẹ̀tì àwọn kan ní kan victorious àwọn kíní kan gbogbo kíní yìí náà ṣórúkọ wọn ni orúkọ wọn kọ́ tó dà gbogbo wa ibi tá a bá kù sí kọ́ ló ń tún wa ṣe ẹjọ́ tó tọ́ lọ́mọ Mallam Yusuf mo fẹ́ kẹ́ lọ mọ̀ wípé ẹni bíbí ẹ má fira yín wé àwọn ọmọ kan tí wọn ò ní bíbí jẹ́ pé orí mídíà yìí náà ni jíjẹ mímu wọn wà tó yẹ yín sọ́dà táwọn èèyàn bá gbà kí wàhálà yìí dópin máwọn fẹ́ máa fa wàhálà lọ kò sí wàhálà ẹ fi àwa àti wọn lẹ̀ ẹ̀yin ẹjọ́ ra yín kò ń bẹ̀ Mallam Yusuf ẹ̀yin ẹ fi àwa àti wọn lẹ̀ ẹ̀yin ẹjọ́ ra yín kò ń bẹ̀ so that èmi fẹ́ bẹ̀ yín Mallam Yusuf lẹ́ẹ̀kan sí pé mi ò parọ́ o ẹ má sọ pé òpòrọ̀ ayé àtọ̀run lọkùnrin tó ń sọ̀rọ̀ yẹn torí mo rí bẹ́ẹ̀ ṣe máa ń lo bàlágà yín mi ò parọ́ ohun tó ń sọ fún mi òun ni mo sọ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh Ramadan kareem masalam.